Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Gbogbo ọmọ Yorùbá bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́lọ́wọ́ yìí kí gbogbo ọmọ Yorùbá kí a máa jó ká máa yọ̀ ní o. Nítorí pé Yorùbá nation láìpẹ́ láì jìnnà bó ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ Yorùbá nation máa bọ́ sí bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni àwọn nǹkan kan tí a ti rí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní àwọn ìròyìn kan tó dé bá wa lákòókò ọ̀wọ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti jáde síta awuyewuye tó ń lọ láàárín àwọn agbésùmọ̀mí àti àwọn tí wọ́n rán wọn ṣẹ́ láti wá máa ṣe ìjàmbá fún gbogbo àwọn ọmọ ènìyàn. Lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àná láti máa gbọ́ pé àwọn ẹ̀yà oríṣiríṣi agbésùmọ̀mí àwọn láti rí tí wọ́n ya kúrò ní àwọn apá oríṣiríṣi. Ibẹ̀lẹ̀ ti máa rí àwọn làkúràwá, tẹ máa rí àwọn màmúdà àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo náà tí wọ́n ń dá tí wọ́n lẹ̀. Lórí ìròyìn tó dé bá wa lákòókò ọ̀wọ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n ti wá jáde. Ẹ mọ̀ pé àṣírí àwọn tí wọ́n rán wọn ṣẹ́ àṣírí wọn ti tú o. Gbogbo àná la mọ̀ pé àwọn olóṣèlú kọ̀ọ̀kan wọ́n wà l'Ábùjá o. Àwọn ló rán àwọn arábí yìí níṣẹ́ pé kí wọ́n máa gbalẹ̀ kí káàkiri. Gẹ́gẹ́ bí ìròyìn tó dé bá wa lákòókò ọ̀wọ́ eléyìí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue tí lára àwọn ọmọlẹ́yìn gómìnà tí wọ́n jáde tí wọ́n jẹ́ kí ó yé gbogbo wa pé àwọn agbésùmọ̀mí tá à ń rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa rí pé àwọn kan ẹran màálù tí wọ́n ń dà kiri òun ni wọ́n fi ń jà tó máa fi wá dá wàhálà lẹ̀ tó máa ní pé àwọn fẹ́ kí àwọn àgbẹ̀ lọ sóko. Ẹran màálù yẹn gan-an fi mọ̀ọ́mọ̀ fi ń tọ́jà kò ń ṣe pé torí màálù yẹn gangan ni wọ́n ṣe wá. Wọ́n kàn fi yẹn jáde ni kó máa fi máa àwáwí pé kí àwọn arábí wọ́n panu màálù wa wọ́n fi májèlé wọ́n pa màálù wa. Àṣírí ti wá tú báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lára àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Benue ni ó ti jáde ó ti jẹ́ kí gbogbo wa mọ̀ pé gbogbo àwọn agbésùmọ̀mí àṣírí wọn tú pé àwọn tí wọ́n rán wọn ṣẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú tí wọ́n wà ní Àbújá àwọn ni wọ́n rán wọn pé kí wọ́n lọ gbalẹ̀ àwọn náà lọ ya wọ́n ṣí wọn wọlé kán lọ gbalẹ̀ kán máa pa àwọn èèyàn lóríṣiríṣi. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ pé àwọn arábí tí wọ́n ń lò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan wọn kàwé nǹkan tó bá sọ fún wọn náà ni gbogbo wọn máa ń tẹ̀lé. Láìpẹ́ láì jìnnà yìí náà ni a ti wá rí wípé lára àwọn arábí wá jáde pé ìdí tí wọ́n fi kó àwọn wá táwọn fún káwọn máa jà ó yàtọ̀ sí nǹkan táwọn wá ń rí o. Àfi k'Elédùmarè gbà wá. Ó yàtọ̀ sí nǹkan tí àwọn wá ń rí. Lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá rí ń sìn lára àwọn tí wọ́n kó àwọn arábí wọlé kí wọ́n máa pa àwọn èèyàn kiri. Lára wọn náà ni ẹ máa ti rí pé àwọn arábí ni wọ́n tún wá ń bá jà báyìí. Láìpẹ́ yìí náà lẹ máa rí pé àwọn kan wọ́n ya wọ ìlú Buratai. Àṣírí wa tó tú àṣírí wọn máa tó tú. A fẹ́ mú wọn dáadáa lọ́rùn ọwọ́ ká lè tú gbogbo bó ṣe ń lọ. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ká máa jó ká máa yọ̀. Lára àwọn agbésùmọ̀mí wọ́n ti ní pé àwọn ò ní máa gbé àwọn èèyàn àwọn ọ̀dẹ̀ ní máa pa àwọn èèyàn mọ́ nítorí pé lọ́wọ́ yìí àwọn ti wá rí wípé àwọn tí wọ́n rán àwọn níṣẹ́ páwọn gangan ni ọ̀tá àwọn ọ̀tá àwọn èèyàn. Bí gbogbo ẹ ṣe ń lọ tẹ́yin náà bá rántí ẹ máa rí wípé láìpẹ́ ni àwọn agbésùmọ̀mí wọ́n ya wọ ìlú Buratai. Gbogbo yín náà lẹ mọ̀ ẹni tí Buratai jẹ́ lára àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Buhari ńgbà yẹn ọ̀gá àwọn sójà tí wọ́n pàdé àpèpọ̀ tí wọ́n fẹ́ pa tán ya wọ ilé olóyè Sunday Igboho ńgbà yẹn tó fẹ́ pa olóyè Sunday Igboho tí kò bá ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó mú olóyè Sunday Igboho tó mú sá kúrò ní
agbègbè wọn tí wọ́n ti rí mú àràkọ́ tá à ń sọ rèé pẹ̀lú gbogbo ẹ ṣe ń lọ yìí àṣírí wọn ti tú o ìdí rèé tí wọ́n fi ya wọlé gbogbo spíkà náà a máa tó bẹ̀ láìpẹ́ àìfẹ́ mú wọn dáadáa ni ó pẹ̀lú nǹkan tí ara àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ya wọ ìlú Buratai wọ́n ní Buratai gangan òun gan náà ló ń wá o ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí pé Ọlọ́run ti ń fi ojú àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ó ti fi hàn Ọlọ́run dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú gbogbo ìròyìn tó dé bá náà ni pé nígbà táwọn ará bíi tí wọ́n ya wọ abúlé Buratai ìgbà yẹn wọ́n pa bíi 3-4 lára àwọn ẹbí nígbà yẹn náà ṣùgbọ́n ẹ mọ̀ pé Buratai láìpẹ́ ó jáde síta pé irọ́ ni pé àtáàkì òun lẹ́yìn tí Ndume sínétọ̀ tẹ́lẹ̀ rí ní Borno tó jáde tó sọ pé àwọn agbésùmọ̀mí wọ́n lọ àtáàkì Buratai Buratai parọ́ jáde pé irọ́ pé wọ́n àtáàkì òun pé kò ṣe òun ni pé gbogbo nǹkan tó ń san irọ́ ni ìdí tó fi jáde tó fi sọ̀rọ̀ rẹ̀ pé ojú tì ní àbí kí ni ká ti gbọ́ pé àwọn agbésùmọ̀mí tóun náà mú wọlé wọ́n tún wá jẹ́ àwọn tó tún wá àtáàkì òun so wọ́n wá fi gbogbo yẹn ó fi ń dìbọn ni sódà àwọn èèyàn ní sọ pé àṣírí yín ti tú ojú tì yín o irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ó ti yé yín bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ láìpẹ́ sẹ́ẹ̀ orílẹ̀-èdè Yorùbá ó máa di gbígbà nítorí pé Ọlọ́run ti ń fi àmì hàn wá ìdí tá a fi ń pariwo pé ẹ máa túbọ̀ máa pariwo pé olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye àwọn gangan ni olórí tí a ní àwọn lólórí tó ṣe pé kò sí nǹkan tí wọ́n sọ tí wọ́n fẹ́ ṣe tí Ọlọ́run kò gbà fún wọn àwọn dẹ̀ lólórí tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe dáadáa ni àfikọ́ lọ́n gbà wá wọ́n ní pé kò sí bí ẹlẹ́ṣẹ̀ náà tó máa ṣe lọ tí kò ní jìyà òun ni ọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n wá bọ́n ṣe máa lépa olóyè Sunday Igboho tó wọ́n wá bọ́n ṣe máa pa olóyè àti bàbá Banji Akintoye àti gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn tẹ́yìn náà bá rí pé láìpẹ́ òun ni Gowon ààrẹ tẹ́lẹ̀ rí lára àwọn ààrẹ tó yẹ pé wọ́n jẹ́ kí àwọn Biafra kí wọ́n gbérí ńgbà yẹn tó jáde tó sunkún pé àwọn òun ò lè sùn gbádùn pé gbogbo pẹ́ẹ́rì ọkàn ń jẹ́ òun pé bóun ṣe pa àwọn Biafra ńgbà yẹn pa ọmọ ọlọ́mọ tó ń pé wọ́n kàn ní pé àwọn fẹ́ gba orílẹ̀-èdè tiwọn àbí ṣé dandan ni kájọ wà pọ̀ ni wọ́n láwọn dẹ̀ pa wọ́n nípakúpa ńgbà yẹn ẹ̀mọ̀ tó náà jáde tó sọ oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe lọ ṣèbẹ́ náà ti ń rí bóyá lọ sí tó náà sunkún pé àfi kí Ọlọ́run gbà òun pé òun ò lè sùn òun ò lè ro oríṣiríṣi náà ni ó ń ṣẹlẹ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí gbogbo wọn máa tó jáde wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní kà láìpẹ́ láì jìnà wọn ò ní bọ́m̀bẹ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa mú wọn ni. bẹ́ẹ̀ ni gbọ́mọ Yorùbá àní ká ṣáà máa jó ká máa yọ̀ nítorí pé Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní tú wọn láṣìírí àwọn ọmọ Yorùbá gbogbo àwọn tí wọ́n ní pé wọn ò fẹ́ kí ọmọ Yorùbá kí wọ́n lọ sóko Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọ̀tá Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní fojú àwọn aṣebi hàn Yorùbá nation náà òun ni ọ̀nà àbáyọ ìtọ́ ẹ̀ la ṣe ń parọ́ pé kí olúkálùkù wa ẹ má rẹ̀wẹ̀sì ẹ má sọ pé ó ti sú yín pé Yorùbá tẹ kàn ń pariwo látijọ́ ẹ má wọ̀rí ẹ̀yẹn ṣáà ẹ farabalẹ̀ kẹ máa wo bó ṣe ń lọ Ọlọ́run ti ṣetán àti gbọ́ àdúrà gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni o báyìí náà ló ṣe rí kí gbogbo wọn kàn máa ṣe bọ́n ṣe ń ṣe ṣùgbọ́n Olúwa Elédùmarè ó ń bẹ lẹ́yìn olódodo Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí ilé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ àbẹ̀nà wò ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.